Africa Media Live TV. Kindly subscribe to our YouTube channel to get updated on the trending gist, latest news all over the world. Like our page, subscribe, and share with friends. Thank you. Because ibi tí mo fi kọ́kọ́ dúpẹ́ fún Ọlọ́run ní pé mo rántí ìkọ̀kọ̀ ní èdè ìní ẹ̀mí but alhamdulillah pé àwa náà láti wà bí ní ọjọ́ èmi tí èrò pọ̀ báyìí. Alhamdulillah. Mo ò ní sọ̀rọ̀ púpọ̀ but ẹ jẹ́ ká rántí ẹyọ kan àbá pọ̀ tó báyìí àtúpọ̀ jù báyìí lọ. Dábàá ní foster card à ń tọ́ra wa ní o. Bẹ́ẹ̀ni o PVC ló ń sọ yẹn. À ń tọ́ra wa ní. Ẹ jẹ́ kí gbogbo wa ká padà sílé. Ó tún ní expiry date o. Oníkálukú lọ sí local government ẹ̀. Ó lọ renew ẹ̀ padà. Ìkọ́ta lè fi gbé aṣáájú Bọ́lá Ahmed Tinubu wọlé nìyẹn. Òun ní ìlú àsìkò president àti Babájídé Olúṣọlá Sanwó-Olú. Mo fi Ọlọ́run bá tẹ gbogbo wa. That is message tèmi fẹ́ pàṣẹ sí gbogbo wa nìyẹn. Ẹ ti gbọ́. Bí àbá ní lọ́wọ́, a lè ṣe ìkọ́kọ́ o. Ìkọ́ta gbọ́dọ̀ padà sílé. Nǹkan tí à ń ṣe ní èyí ó bá mi fún 3 months tí mo fi ṣe jíjí wa àti chairman wa Alhaji Wasiu Ayinde Ewa bàbá ogun wa lọ fún mi ní àṣẹ yẹn pé kí n lọ sí gbogbo South West ìlọ bá wọn tó jẹ́ bọ́ìsì ọ̀dọ́ omidọ́bẹ̀ pé kí n lọ bá wọn sọ̀rọ̀ ó lè ṣe fún 3 months gbáko gbogbo wa la péjú síbí yìí o Ọ̀yọ́ wà ń bí Ògùn wà ń bí Èkìtì wà ń bí Òdò wà ń bí Kwara wà ń bí Èkó wà ń bí Èkìtì wà ń bí ẹjọ ẹsẹ òfin láyé ọmọ ìgbẹ ọmọ wà ń bí ojú táwọn ọlọ́dà ẹgbẹ́ ìlú ọjọ́ náà lọ́wọ́ ìlú ọ̀yọ́ lọ́wọ́ ìlú ọ̀yọ́. Thank you very much. Àwọn kọ́mítì tó lọ ṣiṣẹ́. Àwọn kọ́mítì tó lọ ṣiṣẹ́. Tọ́ni kìíní ìṣẹ̀ṣẹ̀ ní èyí. Alhaji Mustapha Sego, Alhaji Kutaleti, Tọ́ba Fẹ́mi, gbogbo ìmọ̀ kìsì ìró, Ọlọ́run Olódùmarè, Èkó bẹ̀rẹ̀ kẹ́kọ̀ọ́ rí mèwúrú, Ọlọ́run Olódùmarè máa fún yín ṣe. Èkó ìdáhùn lágbọ́rọ̀ náà, lọ́wọ́ mẹ́sàn-án kan méjì. Ìwọ̀n tó bá nígbàgbọ́ nínú APC yìí, nínú Bọ́lá Ahmed Tinubu, mo fẹ́ kẹ́ mú fìlà yín kẹ́ róòlù ẹ̀kọ́. Àwọn ọlọ́run náà. Thank you, God bless you, God bless you, God bless you, God bless you. Ìyẹ́nu àwọn sáré-ìlú ẹ̀kọ́ ọkùnrin ilẹ̀. Thank you, sir. Ìyẹ́nu ẹ̀kẹ́jù. Ẹ̀kẹ́jù. Mo máa sọ fáwọn èèyàn. Àkèrè jù. Ṣé bá wo Lagos State ká wà yìí? Àwa máa ń lọ sí ọ̀nà Lẹ́kí. A máa ń lọ sí ọ̀nà Bẹ̀jú Lẹ́kí ní year 99. Gbogbo wa la mọ bíbẹ̀ ṣe rí. Pọ̀jùpà tí Bọ́lá Ahmed Tinubu tó
tó débẹ̀ ní year 2000 bàbá ṣe gudugudu méje yàyà mẹ́fà àwọn Èkó àwọn stéètì tó kù ní Nàìjíríà wọ́n fi Èkó wọ́n fi ń ṣàpèjúwe ni ìgbà tí bàbá tún kú òǹdà tó pe Fọlúṣọlá Fáṣọlá ẹtún rí nǹkan tí Fáṣọlá ṣe wọ́n tún gbé Fáńbòdé ẹ̀rí nǹkan táńbòdé tún ṣe kí ni tó ṣe ẹ wá lọ wo Èkó tí wọ́n ń sìn ẹ wá wo nǹkan tí bàbá Ṣọlá Olúsanwó-Olú intelligent man of people ẹ wo nǹkan tó ṣe ìwọ tó bá ní ọ̀hún Sanwó-Olú raise your finger. Nàìjíríà ẹ̀yin oníkan Lagos State ẹ̀yin bọ́ọ̀sì ti Lagos State ẹ̀yin ọ̀dọ́ ẹ̀jọ̀ Èkó is very giant state. Mo fi Ọlọ́run bá bẹ̀ yín àtẹ̀yìn àtọ̀ wa àtẹ̀yìn àtẹ̀sí wa àtẹ̀yìn rómọdé wa ẹ̀jọ̀ torí Ọlọ́run ẹ wá bọ́ síta káàkiri ẹ lọ wá sọ fún wọn wípé Bọ́lá Ahmed Tinubu ló lè ṣe kí ní Nàìjíríà. Òun la fẹ́ fún president Nàìjíríà. Òun ló mọ̀ ìyàtọ̀ ń jẹ wá. Òun ló mọ̀ ọ̀kan tó lè ṣe. Òun ló mọ̀ bí Nàìjíríà ṣe lè tiẹ̀. Ìmọ̀ àwọn akọrin kan fún Bọ́lá Ahmed Tinubu. Gbogbo wa la wà ń bì. Wọ́n ń wò wá láì. In all Nigeria, orí ta máa wá mú lọ sẹ́nu all Nigeria ní pé Bọ́lá Ahmed wẹ̀yìn ẹ̀ wò wẹ̀yìn ẹ̀ wò bọ́lá mọ̀ọ́dún bọ́lá mọ̀ọ́dún wẹ̀yìn ẹ̀ wò. Láti sọ́dún mọ́ God bless you, 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 God bless you. Ìjẹ̀bú ni màá sọ̀rọ̀ lẹ́yìn. Máyégún Africa Media Live TV. Kindly subscribe to our YouTube channel to get updated on the trending gist, latest news all over the world. Like our page, subscribe, and share with friends. Thank you.